Bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa pápátá nílé lóko lájò lẹ́yìn odi. Àní mo kọ́kùnrin mo kóbìnrin, bẹ́ẹ̀ ni mo kí ọmọdé mo sì kí àgbàlagbà. Ẹ kú dédé àkókò tá a wà yìí. Àpapọ̀ ọmọ Yorùbá, ọmọ káàrọ̀-o-jíire, ọmọ Oòduà, mo kí gbogbo wa pátá ní porongodo. Ìjọkùnrin inú wa, ìjọbìnrin inú wa, ìjọmọdé inú wa, gbogbo wa náà ni mo kí. Mo kí gbogbo ládé 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 ládé. Mo kí ìjẹ́ bàbá bàbá, ìyá ìyá. Ọba mi Aláwùrábí ò ní fi wálẹ̀, sátì ọlá ò ní yọ ọ́ kẹ́ ẹ̀ lára ẹnì kọ̀ọ̀kan wa. Àníṣe ẹ̀ tẹ́ fi lọ́ mọ̀ ní pé ohun tá à ń sọ fún wa náà ni pé ohun tá à ń pè ní àṣà wa, ìṣe wa, èdè wa àti ìṣẹ̀ṣe. Ẹ má jẹ́ kó tọwọ́ mi, ẹ má jẹ́ kó tọwọ́ yín, ẹ má jẹ́ kó tọwọ́ àbàjẹ́. Ṣé bí nǹkan wa ni? Nǹkan wọn bàbá wa ni, wọ́n bí wa mọ́ ni. Èyí ṣe wá jẹ́ láyàjọ́ ti tèmi ní ìgbà tí wà yìí. A mọ̀ wá rí àwọn aláwọ̀ funfun tó ṣe pé àwọn náà tó mọ̀ sọ fún wa pé ohun tí ń jẹ́ èdè wa ká fi mọ́ ṣeré. Àníṣe àwọn náà mọ̀ sọ fún wa pé àwọn ohun tí ń jẹ́ àṣà wa, ìṣe wa, èdè wa, ìṣẹ̀ṣe wa ká mọ̀ fi ṣeré. Kí ló dé? Kí ní ṣẹlẹ̀? Àpapọ̀ ọmọ Yorùbá, àpapọ̀ ọmọ káàrọ̀-o-jíire, ọmọ káàrọ̀-o-jíbí, àpapọ̀ ọmọ Oòduà, sátì ọlá ò ní fi wálẹ̀, Aláwùrábí ò ní yọ ọ́ kẹ́ ẹ̀ lára wa. Ìdí ni mo fi sọ fún wa pé a ní àwọn ètò ní ọlọ́kan òjọ̀kan látàtàrí ìtẹ̀síwájú, ìrìnsíwájú, àgbéga fún àpapọ̀ ọmọ Oòduà nílé lóko lájò lẹ́yìn odi. Láàṣekúkú ṣe kí ni àdákẹ́ àsinmi. Àníṣe àsùnsán bẹ́ẹ̀ ni àsùnwò. Ẹ jẹ́ lọ mọ̀ pé Ifá ọ̀sẹ̀ kọ̀ọ̀kan náà ni mò ń wáyé. Lẹ́yìn yẹn kọ́, àwọn ètò ní ọlọ́kan òjọ̀kan. Lápèjúwe tẹ́ ẹ bá wojú ajé, ẹ mọ̀ bá àwọn bàbá wa pàdé. Bàbá wa àsìkò láyé tán mọ̀ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nípa èso ní ọlọ́kan òjọ̀kan. Ìjẹ́ èso da, ìjẹ́ èso ò da, ìjẹ́ yẹn lè jẹ́, ìjẹ́ yẹn lè jẹ́, ìjẹ́ èso náfààní kan tí ń ṣe fún alágbò ara. Tàbákó mẹ́ àmọ́ bá ìyá wa àbí òun ṣe bọ́lá tán tán mọ̀ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nípa káràkátà. Ìjọ ajé nù, àwa bọ́ síjọ́ ìṣẹ́gun. Àmọ́ bá ìyá wa Adénìkẹ́ pàdé nípa ètò ìlera. Tó bá dọ́wọ́ rẹ̀ ńkọ́, àmọ́ bá Pòfẹ́sọ̀ Ajíbábí pàdé lórí ètò ó ṣe fá kò ṣe fá, kí ni jẹ́ fá, kí ni ò jẹ́ fá, ta là ń pè ní babaláwo, ta ló gbọ́dọ̀ ṣe babaláwo. Tá a bá kó bẹ́ẹ̀, a bá bọ́ sí jọ́wọ́. Àníṣe àmọ́ bá bàbá wa kábíyèsí Alátàn tìlú Àtàn pàdé tán mọ̀ fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ nípa ohun tí ń jẹ́ Ifá, àwọn ẹsẹ̀ Ifá ní ọlọ́kan òjọ̀kan. Tó bá kó mẹ́ńkọ́ níjọ́ òru kan náà, àmọ́ bá Apàṣẹ Ọ̀jẹ̀ pàdé nípa ìgbàlejò àwọn àgbàlagbà láti béèrè kan sí kejì nípa ohun tí ń jẹ́ àṣà wa, ìṣe wa, èdè wa àti ìṣẹ̀ṣe. Tó bá dọ́wọ́ ọ̀lẹ́, àmọ́ bá Làó Bàṣírù pàdé lórí àwàdà kẹ́ríkẹ́rí tòun ti fàájì rẹpẹtẹ. Àníṣe tó bá di ìjọ́rú, àmọ́ bá ìyá wa akọ̀wé àgbà
ẹgbẹ́ ọmọ Yorùbá pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa oúnjẹ sísè. Àwọn bàbá wa báwo náà ṣe gbà lánàá, èyí táwọn ń ṣe lénìí báwo là ń ṣe gbà, èwo ló jọra wọn, èwo ni ò jọra wọn. Ṣé èyí tá à ń jẹ léde ìní òun ló ṣe wá láǹfààní ni àbí èyí táwọn bàbá wa jẹ? Bàbá kó bẹ́ẹ̀ àmọ́ abá bàbá wa pàdé àṣàmú aládàá amúgamugamu olóyo nípa ètò ní ọlọ́kan ọ̀jọ̀kan, àlọ́ àpamọ̀, àlọ́ àpagbé, ìtàn ní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ mọ̀ bá wọn pàdé. Tàbá bọ́ síjọ́ ẹtì àníṣe ẹ mọ̀ rí bíntí láyé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa ìmúra, bí tí a ṣe lè rí ọmọlúàbí ọmọ Oòduà bó ṣe lè múra. Tàbá kó bẹ́ẹ̀ abayawa Sàdíà Olúwatóbi pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa ó ṣe ọmọ kò ṣe ọmọ. Ṣé a lè pọ́ ọmọ kan lọ́mọ ọ̀dọ̀, èwo ni kì í ṣe ọmọ ọ̀dọ̀? Àní àwọn àgbábọ̀ wọn ní bá a ṣe bí ẹrú bẹ́ẹ̀ la bọ́mọ o. Tó bá dijọ́ àbámẹ́ta amọ̀bá olóyè Tolúlàṣẹ pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa alphabet. Àyébájì Ògbè abẹ́yìn náà rí bẹ́ẹ̀ tó ṣe ń lọ ní ọlọ́kan òjọ̀kan nínú agboolé náà, nínú ẹgbẹ́ náà, nínú ètò náà bí ṣe ń lọ. Tó bá wá dijọ́ àìkú ńkọ́ amọ̀bá àbáwá Yakub ọmọ bíbí ìlú Pòbẹ́ nípa ìdánilẹ́kọ̀ọ́ ìdílé aláyọ̀. Bí a bá wá kó mbẹ́ àmọ́ ìyá ẹgbẹ́ Ajapa Izo àmọ́ bá wọn pàdé lórí ètò ìrírí ayé àti ìríkọ́gbọ́n. Àní àwọn ètò wà nínú agboolé yìí rẹpẹtẹ, ètò wà tá a mọ̀ fún wa rẹpẹtẹ. Ẹ̀yẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp àbí YouTube. Bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ náà gangan kọ́ lórí WhatsApp àti ìkàn lọ́lọ́kan òjọ̀kan. Aláwùrà bí òní fi wálẹ̀ sátì ọ̀la àwàpọ̀ lóní kálukú wa. Àní látijọ́ ajé títí fi di ìjọ àìkú òwe àti ìmọ̀ràn ọjọ́ aago mẹ́jọ mẹ́jọ ni. Aláwùrà bí òní fi wálẹ̀ sátì ọ̀la ògbé wa sókè. Àṣà wa, ìṣe wa, èdè wa àti ìṣẹ̀ṣe kò ní parẹ́ láyé àti láyé lọ́lá tí tóbi tọ́ba mi òkè. Ẹ̀yin mi ẹ̀jẹ̀ ń dánu dúró síbẹ̀, ẹ̀yin náà ti mẹ́ntí sọ̀rọ̀ gbogbo agboolé ló mọ̀. Ọdún ni mí èyí ṣe àìmọ̀ fọlọ́kọ. Bálẹ̀ Òwògì Awògidina nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn. Ire o, àṣẹ Elédùmarè.